Hello. Ẹ̀yin èèyàn mi tó ṣú ọ̀, àwọn èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́jọ. Wọ́n bá ní gọ́vùnà Adeleke wá sáàfin lánàá àfi kábíyèsí Ọ̀jájá ní òun àti kábíyèsí ṣáàkiri àwọn ṣe. Wọ́n láwọn olórí yẹn wọ́n ṣàdé àwọn olórí alábòsí tó wà láàfin wọn kí gọ́vùnà. Gọ́vùnà wọn wá kí wọ́n ṣàkóra àwọn lẹ́sẹ̀ wọ́n ṣe wọ́n kí. Wọ́n ní kábíyèsí wa gọ́vùnà Adeleke wá ẹgbọ́ Naomi dà tí Naomi dà gbogbo yín ti wá kí òun bó ní Queen Naomi wá. Wọ́n ní kábíyèsí wa sọ pé ó lọ ṣe evangelism pé ṣe mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ wọn ló lọ sí hospital lọ gbàdúrà fáwọn èèyàn lọ hospital pé bó ṣe máa ń káàkiri nìyẹn. A lọ sí welfare, a lọ sí motherless home, a lọ sí hospital. Ẹ ṣàwọn pé iṣẹ́ ìránṣẹ́ ló ń pray fún wọn. Wọ́n ní nǹkan tó lọ ṣe ni pé ṣùgbọ́n kò ní pẹ́ dé o. Wọ́n ní bí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ṣe lálejò ó ṣe lálejò pé kò pẹ́ kò jìnnà bí Queen Naomi dèdè bá gọ́vùnà Adeleke. Ó bá gọ́vùnà Adeleke ní ibi tí kábíyèsí ti ń ṣe lálejò. Bàbá wa ti dé, you are welcome sir. Wọ́n ní ó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ó kí kábíyèsí ó tún kí gọ́vùnà. At the end of the day jókòó ìyàwó wa olórí wa Queen wa pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé owó gọ́gọ́gọ́gọ́ ni mo bá wà ni mo fi ìtorí ẹ̀ wá. Kábíyèsí pé yẹn pé kìí ṣe mi ló wá kí ìyàwó mi ló bá wá pé wọ̀gán ni mo ní kábíyèsí ni má gbé yẹn wá báwo ló ṣe máa sọ pé títorí Naomi ìyàwó mi àbí ìwọ náà tún fẹ́ ṣe bíi ti kí ló ń jẹ́ bọ̀bọ̀ àgbàlagbà tó ń wá ọmọ kékeré tó fẹ́ táwọn ọmọdé kún ìgboro kóun náà lọ fẹ́ ọmọ kékeré kóun náà nurture bí kábíyèsí ṣe nurture Naomi ìyẹn ọba kìíní kan títí ẹ lórúkọ bàbá yìí bó ṣe sápá mi lórí. Wọ́n ní ṣé ìwọ náà fẹ́ gba ìyàwó mi kékeré kan gbádàkodo kábíyèsí mo yìí mọ̀ wá rántí ẹni tí mò ń sọ ọkọ̀ wà ní ó wà lẹ́nu bẹ̀ tí màá sọ fún yín sí. So wọ́n ní ṣe ló wá sọ pé ṣé ìwọ náà fẹ́ ṣe bí ti ọba kìíní kan máa wo ìyàwó mi kí ṣe ìpínpọ̀ ìwọ náà fẹ́ gba ìyàwó yẹn ní láìláì ìgbà ìyàwó yín di ti báwo. Ẹ kàwé oníṣẹ́ kan ó ní mo fẹ́ fún ní appointment kan tó jẹ́ pé ó lágbára pé kinní kan kábíyèsí wa níjà ṣáàwò ó ní pé Naomi pé ó máa bá mi campaign torí òun ti fẹ́ next ten òun ò ní pẹ́ ṣe kinní kó dẹ̀ máa bá mi campaign against next ten òun kinní kan ìgbádàkùn kábíyèsí nìyẹn ìyàwó tòun láéláé òun ò lè ṣe kinní ní Naomi wá sọ pé ọba Frederick kàbí wọn náà fẹ́ ṣe bí ìtọ́ba Frederick ìgbìtì ẹ̀ ṣe ìyẹn ní ó láwọn kan wà tó jẹ́ pé wọn ò mọ nǹkan tó yẹ wọ́n dẹ̀ mọ nǹkan tó yẹ kán ṣe pé kán má sọ pé ìṣẹ̀ṣẹ̀ irú pọ́lọ́hùn ní jẹ́ pé òun láìkí kí ló ń jẹ́ pé Naomi bẹ̀tẹ̀ kì í ṣe bíi ti likeness pé òun láìkẹ̀ òun láìkẹ̀ bí èèyàn ṣe máa ń láìkẹ̀ pé kì í ṣe pé bóyá òun lọ́ọ̀fù ẹ̀ náà tó ń bá sọ pé òun láìkẹ̀ òun lọ́ọ̀fù ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe bíi ti other way round pé kábíyèsí ní òun ti mọ̀ pé òun kàn ń ṣe rè nínú òun kàn mọ̀ pé ìrìnà wọ́n ní ṣe ní Naomi wá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn kábíyèsí pé dáàdì wa ni pé dáàdì wa ni pé kò sí nǹkan tí bàbá yẹn sọ pé òun fẹ́ ṣe pé òun á help òun á bá ṣe campaign tí kábíyèsí bá ti gbà pé òun náà máa ṣe pé kábíyèsí ní òun ṣeré ni o pé kò sí nǹkan tó béèrè lọ́wọ́ Naomi tí Naomi ò ṣe kò dẹ̀ sí nǹkan tá a sọ fún pé kò lọ ṣe fún yín wá ṣe ìyẹn that is governor ló bá dúpẹ́ lọ́dọ̀ kábíyèsí. náà bá ní àsìkò election ti fẹ́ dé pé òun dẹ̀ fẹ́ kí Queen Naomi wà náà tó fẹ́ ó máa jẹ́ lead role fáwọn obìnrin kan bá wọn ṣe campaign wọ́n bá wọn ṣe police torí kò sí àwọn many obìnrin
wọ́n máa ń gbà fún Queen Naomi pé Queen Naomi ló fẹ́ wà ní tíìmù yẹn, ló fẹ́ kí Naomi kó ṣe kíní, kó báàkì tíìmù yẹn. Wọ́n náà rẹ̀ fi tayọ̀tayọ̀ kábíyèsí àti Queen Naomi àti gbogbo wọn pé wọ́n dẹ̀ gbọ́n àbá àti Governor Adeleke. Pé inú Governor Adeleke dùn dáadáa pé kábíyèsí ó try. Yes na, wọ́n ní kábíyèsí ní kí lóde tó wọ̀n nígbà, kí lóde tó wọ̀n ní ṣe kíni, kí lòun ṣe tí kábíyèsí tí ọba Adeleke kíni Governor Adeleke tí ó support òun. Àwọn support ọba Governor Adeleke tinú wọn tọkàntọkàn wọn làwọn fi gbà pé gbogbo wọn náà máa jọ ṣe iṣẹ́ yẹn Queen Naomi àbáwọn ṣe láyé àtàlàáfíà àti ìdùnnú pé lágbára Ọlọ́run kọ́lọ́run kó mú ọjọ́ ró. Wọ́n ní bí gbogbo wọn ṣàṣe, wọ́n láwọn olórí ní àwọn náà fẹ́ ṣe ṣé wọ́n fẹ́ lọ sílé aláwo ń bẹ̀ àwọn ilé oníṣègùn náà fẹ́ lọ àbí kí ni pé àwọn náà fẹ́ ṣe. Wọ́n ní bàbá yẹn sì àṣọ pé no problem pé ó dìgbà náà bẹ́ẹ̀ Queen Naomi ní Governor Adeleke tó fi tìtorí ẹ̀ wá láti wá bẹ ní iṣẹ́ yẹn. Ọlọ́run dẹ̀ máa ràn Naomi lọ́wọ́ láti ṣe. Wọ́n ní kò jù bẹ́ẹ̀ lọ. So ọba Frederick ni mo fẹ́ sọ. Wọ́n ní kábíyèsí wa sọ pé àbí ìwọ náà fẹ́ ṣìṣe tí ọba Frederick ìyẹn ní Ọlọ́run ò ní jẹ́ tí ọba Frederick bá mọ̀ wọn rẹ̀ kò ní lọ sí gbogbo way round tó lọ ṣe yẹn. Wọ́n ní pé kò jẹ́ bó ṣe jẹ́ bí kábíyèsí ṣe fi gbogbo ẹ̀jẹ̀ wọ̀ tó bá ọba Governor Adeleke tó fi bá wọn yọ̀ tó bá wọn fi ṣe kíni. So àwọn pípù yìí, àwọn orogún Naomi tó ń sọ pé àwọn náà máa ṣe pé kí wọ́n rán àwọn náà pé àwọn náà máa ṣe, wọ́n bá ṣe campaign ní tayọ̀tayọ̀ tinú dídì tọ̀yàyà. Kábíyèsí ní pé kò sí problem pé tí ọba Adeleke bá ti ready pé kò jẹ́ káwọn gbọ́. Wọ́n ní kábíyèsí ò tẹ̀ sọ sí nǹkan táwọn olórí sọ. Ní kábíyèsí kàn sọ pé ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe yánmọ̀yánmọ́ níta pé ó wá rí wọn gbà tó wá yá náà dà lọ. Wọ́n wá ní ẹ ṣé o káàbọ̀ ẹ kú fẹ́ wa ní wọ́n ṣe wá dà lọ. Kábíyèsí ní ojú gbà òun tì pé ẹwọ́ bọ́n ṣe ń ṣe yẹ́lẹyẹ̀lẹ pé wọ́n bọ́n ṣe ń ṣe bíi pé nígbà tó ń rẹ ni invite wọn ò ní integrity tí wọ́n lè rí lára wọn kan sọ pé àfẹ́bẹ̀ yìí ní iṣẹ́ yìí torí gbogbo wọn wà tán ti rí pé fake ni wọ́n wá ń bẹ̀bẹ̀ pé kí ọba Governor Adeleke kó wá mú wọn kan láti fi ṣe kíní ẹni ẹlẹ́ni tó jẹ́ pé ṣe lọ́wọ́ dìde fi ìtorí Naomi wá. A ní ó dá kéèyàn máa ṣe dáadáa, kéèyàn máa ṣe rere. Ẹ wo irú Naomi yẹn ń sìn, kò síbi tó wà tán ní wa lọ because wọ́n ti rí potential tó wà lára rẹ̀ pé èèyàn gidi èèyàn ọ̀tọ̀ ni òun náà lè ràn ní náà lè bẹ̀ ní irú iṣẹ́ tí ò ní fi dójú tì yàn. Wọ́n ní kábíyèsí ṣáà ṣìkẹ́ Governor Adeleke ó dẹ̀ promise ẹ̀ pé tó bá dìgbà kí Naomi ti ready láti bá ṣe campaign. Ìyẹn náà wà nǹkan ṣé kò dáa ẹ̀yin èèyàn mi, ó dáa kéèyàn pọ́n rẹ̀ lé, ó dáa kéèyàn fi rẹ̀ sípò ọ̀wọ̀. Bí Naomi kò síbi tí Naomi bá wà báyìí tán ní wa rí torí potential yẹn Ọlọ́run ti fi sí lára. Iṣẹ́ ẹ̀yin èèyàn mi ẹ bá ṣe kẹ́ bá like kẹ́ bá fi túkù sí comment section ẹ má gbàgbé kẹ́ bá mi subscribe. Ọwọ́ tẹ fi ń ṣe subscribe yẹn ọwọ́ yẹn ò ní gan kò ní rọ kọ̀ọ̀kan ní ṣe kọ́ rí ló máa gbé ṣe títí ayérayé. Jésù Olúwa wa àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀.